àṣèyí ṣàmọ́dún Madam Rachel Alárápé Abọ́lárìn ọmọ olókè lóye bí Akọ̀làbí ọkọ tuntun òyege ọmọ ọbẹ̀ lọ́wẹ̀. Ó dẹ̀yìn òṣùgbó ká tó gbọ́kọ ẹ̀dùn oko là bá pèrè gòǹkò oko náà là fi sí lọ lóko ọmọ olówó elérò ògbókùkù sami agbádànù lọ́rẹ̀ àyà Abọ́lárìn orí rẹ̀ ò ní gbẹbọ àyà rẹ̀ ò ní gbẹ̀dìdì. Òjò ṣe tán kò tí ì dọ̀ gbogbo ayaba túṣọ lára 40 ènìyàn ló dúró 100 ẹsẹ̀ ló jẹ́ ìyá dáadáa àgbo ìwú ni tọrẹ kò bá wọn gbó jẹ́jẹ́ àdàgbà òmù nítòsí kò dàgbà kò mọ́ dàgbà yà àtàrí ẹ̀ mẹ́ta gàgàrà ní tọpẹ́ kò gajà àwọn ọ̀tá rẹ̀ lọ ọmọ olóyè kájà o ọmọ gbúrò ogun agbadalúgbò mi ọ̀sá ìsábà ogun sábà ogun. Àyàbá àánú orí àlénú làlágbálẹ̀ tó bá kọ̀làkọ̀là ẹnu lẹ́sẹ̀ fi pàkúrọ̀ ojú ọ̀nà ọ̀tá ò ní rí ẹ mú. Ọmọ aráyé ò ní rí ẹgbẹ́ ṣe o ọmọ ajé kógun rò ọmọ ayógun mọ́ bàwẹ̀ jẹ́ ìyá Olúfẹ́mi ìdúró gangan là á bóṣù àwò oṣù àwò kì í bá wọn dùbúlẹ̀ àárẹ̀ ò ní fàìsàn ló bá. Ọmọ Olúmọlé o abẹ́jọ́yọ̀ agbákàrà yọni ní bẹ̀rẹ̀ aṣọ àṣekù mọ́lẹ̀ lókè ìrọ̀rùn ìyá Olúṣọlá ò ní bá wọn púpọ̀ wọ̀wọ́ ọmọ ekùn là ń ṣe níyì ẹni bá ṣẹ́gun ṣe tán àti tilé bàbá rẹ̀ lọ́nu ọmọ àyàndá ọmọ alílẹ̀ lákẹsẹ̀ ọmọ adéwùmí kò pẹ́ bí ewé àpẹ́ kò dára lẹ́wà bí ọ̀sìn àjímájẹ̀ kan bí ewé nìní kí gbogbo wọn bá wọ gbẹ́rù àgbàdókè Madam Rachel Alárápé Abọ́lárìn àṣèyí ṣàmọ́dún jọjọjọ. Olúwa ò ṣe o. Olúwa ò ṣe fún mi o bàbá. Olúwa ò ṣe o. Olúwa ò ṣe fún mi o bàbá. Alágbára ńlá ò ṣe o. Ó dá mi sí tìlẹ́tìlẹ́. Ó dá mi sí tọmọtọmọ. Ó dá mi sí tẹbí tará. Olúwa ò ṣe fún mi o bàbá. Mélòó ni wọ́n kà ó ará mi. Mélòó ni wọ́n kà ó bàbá. Mélòó ni wọ́n kà ará mi. Mélòó ni wọ́n kà ó bàbá. Nínú oore rẹ̀ oore rírí jẹ oore rírí mu oore ìdásíni oore àlàáfíà. Mélòó ni wọ́n kà ó.